ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣọjọ́ Wednesday August 19 ọdún 2026 tá wà nínú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run ọba, mo ṣègbó Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣe bá Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyànmọ́, mojúbà ọkùnrin, mojúbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn, kẹ́sì má gbàgbé láti follow wa látàrí pé ojoojúmọ́ là ń post irúfẹ́ fídíò báyìí fún olú ọmọ aráyé. Oníràwọ̀ iná tó kanran yan Harris tàbí láàrin March 21 sí April 20, ọjọ́ ìyọjọ́ àyọjọ́ dùnú, ọjọ́ rere báyìí ló jẹ́ fún yín, ọjọ́ tó ṣe é pé ó pọ̀ nù yín, ẹ máa rí rọrùn, ẹ máa rí fọkànbalẹ̀ lọ́jọ́ tòní, ẹ máa ráwọn yípo padà kankan nú gbèsè yín lọ́jọ́ tòní, ọjọ́ ìfà lọ́jọ́ tòní jẹ́ tó ṣe é pé ó pọ̀ nù yín máa jì fún rere lọ́jọ́ tòní o, ẹ máa ríre ìfàjẹ́ dáadáa lọ́jọ́ tòní, púpọ̀ nù yín lọ́jọ́ tòní sì rí ẹ máa ní nǹkan tí a mọ̀ sí higher libido tó sì dára kẹlù àkókò àti ìgbọ́jọ́ tòní pẹ̀lú olólùfẹ́ yín. Ẹ̀yin tẹ́ ti máa rẹwà pẹ̀lú olólùfẹ́ yín, ẹ̀yin tó ṣe é pé ẹ wà lójú ọ̀nà, ọjọ́ tòní jẹ́jọ́ tó ṣe é pé á tún bí kí ìrẹ́pọ̀ tó dánmọ́rán kó wáyé láàrin èèyàn tó olólùfẹ́ yín dáadáa sí. Ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ tó sunwọ̀n ló jẹ́, kò sí wàhálà rárá lọ́jọ́ tòní, iṣẹ́ yín á lọ bó ṣe kó lọ lọ́jọ́ tòní. Ṣùgbọ́n gbọ̀kọ́ kíkan tẹ bá fẹ́ ṣe lọ́jọ́ tòní ó gbàrò jinlẹ̀, ó gbèrò dáadáa lọ́jọ́ tòní, kẹ má kú gìrì ṣe nǹkan, kẹ má kú gìrì pinnu, ẹ̀kọ́ máa ronú jinlẹ̀ náà ṣáájú kẹ tó ṣe ohunkóhun lọ́jọ́ tòní dára, kí gbogbo ẹ̀ lérí bí ẹ ṣe ń fẹ́, iṣẹ́ yín á lọ dáadáa, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára, ire owó náà lè wọlé fún yín lénìí. Orange jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 kù ìṣẹ́jú 10 ní ìrọ̀lẹ́ sí aago 7 kọjá ìṣẹ́jú 13 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ ìpè alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, ọjọ́ ìyọjọ́ àyọjọ́ dùnú, ọjọ́ rere ló jẹ́ o, ọjọ́ tó ṣe é pé àwọn nǹkan tó dàbí iṣu kọ̀ọ̀kan èyí tó wáyé láàrin èèyàn àti èèyàn tó súnmọ́ yín, bóyá èèyàn àti fámìlì kan, ó ṣeé ṣe kí gbogbo ẹ̀ kó yanjú pátápátá lọ́jọ́ tòní. Ṣùgbọ́n ṣáájú lówùúrọ̀ ó ṣeé ṣe kí n tó já ràìnràìn ní àṣálẹ́ àná kó já ràìnràìn títí dàárọ̀ tó ṣe pé lẹ́yìn ìgbà náà ni yóò wá dé yanjú, bóyá láàrin àti mọ̀lẹ́bí kan ní abẹ́rìn àtẹnitẹ́jọ́ ń gbélé. Gbogbo ẹ̀ gbogbo ọjọ́ tòní ọjọ́ ìfẹ́ ló jẹ́, ọjọ́ tó dára kẹ́ fi ṣe dáadáa sólólùfẹ́, kẹ́ fi ṣe dáadáa sí mọ̀lẹ́bí, kẹ́ fi ṣe dáadáa sáwọn èèyàn tó rọ̀gbà yín ká. Ẹ̀rí dájú pé ẹni tó bá ṣẹ̀yìn kó pẹ́ lórí ìpínlẹ̀ púpọ̀ jù ṣáájú kẹ́ tó foríjì lọ́jọ́ tòní o. Ẹ free mind yín lọ́jọ́ tòní, ẹ fi ìfẹ́ lò níbikíbi, ẹ lo ìfẹ́ láyè káyè, kéni lè lọ bó ṣe yẹ kó lọ. Ọjọ́ tòní ìfẹ́ tẹ́ bá fi hàn sí olólùfẹ́ yín, òun náà ni wọ́n máa dá padà. Èyí àsìbìkí bá ṣe pé yín àti wọn kó wọnú ara dáadáa, iṣẹ́ yín máa lọ bó ṣe yẹ kó lọ lọ́jọ́ tòní tẹ́ bá lo ìfẹ́. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára, ire owó gan lè wọlé fún yín lénìí pẹ̀lú. Kódà ìbáṣepọ̀ yín àtàwọn ọ̀gá yín níbi iṣẹ́ á sunwọ̀n dáadáa lọ́jọ́ tòní. Bíìjì jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 kọjá ìṣẹ́jú 13 ní àṣálẹ́ sí aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, ọjọ́ ìyọjọ́ àyọjọ́ dùnú, ọjọ́ rere báyìí ló jẹ́ fún yín. Ṣùgbọ́n o, ẹ máa láwọn kan tó ṣe é pé ẹ máa ṣe lénìí tá a mú yín bísí púpọ̀. Àwọn iṣẹ́ tẹ́ ṣe pàtì lánàá ó sì máa kùnlẹ̀ lọ́jọ́ tòní, tẹ́ máa fi bísí dáadáa, tẹ́ máa bísí rẹpẹtẹ lọ́jọ́ tòní pẹ̀lú táàsì rẹpẹtẹ lọ́rùn yín. Ọjọ́ tòní ó dára bẹ́ ṣe ń bísí kẹ́ tún máa fojú ẹ̀gbẹ́ kan wò lé rárá yín o. Tẹ́ bá ṣe ń wò lé rárá yín, kẹ́ rí dájú pé àwọn kan tó dàbí àìlera tẹ́ bá ń kẹ́fín, ẹ tètè ya kọ bí ara sí kó má dèrò tó. Ẹ ké sára lọ́jọ́ tòní, èní sì rèé kò dára kí ẹ kórin méjì bọ́ná lẹ́ẹ̀kan ṣoṣo. Ẹ ṣiṣẹ́ yín sísẹ̀ ń tẹ̀lé torí ìfọ̀kànbalẹ̀ ara yín. Gbogbo nǹkan kíkan tẹ́ bá ṣe ní jẹ̀lẹ̀ńkẹ́, ṣùgbọ́n tẹ́ bá ṣe ní wùrùwùrù ó ṣeéṣe ká ṣiṣẹ́ díẹ̀díẹ̀ wà ń bẹ̀ débi pé ó lè bí kẹ́ tún padà tuntun bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ kẹ́ kí sára lọ́jọ́ tòní. Iṣẹ́ yín á lọ bó ṣe kó lọ tẹ́ bá falẹ̀ mọ́ṣẹ́, bá ṣe gbẹ̀yìn àti olólùfẹ́ yín á dára, ire owó lè wọlé fún yín lénìí. Ẹ jìnnà sí gbogbo nǹkan tó jọmọ́ distraction lọ́jọ́ tòní torí distraction lè pọ̀ rẹpẹtẹ fún yín lọ́jọ́ tòní tẹ́ bá kí sára tó ṣe é pé lè fẹ́ distract yín láti má lè mójútó nǹkan tó yẹ lásìkò tó tọ́ àtàsìkò tó yẹ. Olive green jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ sí aago 11 kù ìṣẹ́jú 10 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22, ọjọ́ ìyọjọ́ àyọjọ́ dùnú, ọjọ́ rere báyìí ló jẹ́ fún yín. Ọjọ́ tó ṣe é pé ó pọ̀ nù yín, ìbáṣepọ̀ yín àtàwọn tó súnmọ́ yín, ìbáṣepọ̀ yín àtàwọn mọ̀lẹ́bí, àwọn tó súnmọ́ yín, àwọn ọ̀rẹ́, àwọn arábíṣẹ́, ìbáṣepọ̀ yín máa dùn alárinrin lénìí. Ọpọlọ yín á jí pépé dáadáa lọ́jọ́ tòní, ẹ máa wà highly creative dáadáa lọ́jọ́ tòní, ẹ máa wá nǹkan tó jọmọ́ pleasure kiri lọ́jọ́ tòní. Nǹkan sáṣà tẹ́yìn lọ́rùn lá máa wùn yín láti ṣe lọ́jọ́ tòní. Ẹ tẹ́ra yín lọ́rùn lénìí, ẹ ṣe fàájì ara yín lọ́jọ́ tòní. Ṣùgbọ́n ẹ kíyèsára púpọ̀, tẹ́ bá ń ṣe fàájì ẹ má jẹ́ kó pọ̀ ju bó ṣe yẹ lọ, tẹ́ bá ń tẹ́ra yín lọ́rùn ẹ má jẹ́ kó pọ̀ ju bó ṣe yẹ lọ débi pé àfẹ́ tí ọmọlàkejì. Ẹ rí dájú pé kíyèsára lápá abẹ yẹn. Yàtọ̀ sí yẹn, tẹ́ bá ti lọ síbi iṣẹ́ báyìí, ẹ falẹ̀ mọ́ṣẹ́, ẹ lọ́pọlọ pípé yín, ẹ ṣiṣẹ́ bó ti tó àti bó ti yẹ. Eléyìí lè bí káwọn èèyàn dá yín mọ̀ sí yàtọ̀ tó sì lè bí ire ńlá fún yín láàyè iṣẹ́ gbígbẹ́ tẹ́ bá ń ṣe lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ọmọ ológo lẹ máa jẹ́ o tó ṣe pé máa rí dùnnú, ẹ máa rí ayọ̀,
ẹ̀yin táwọn ọmọ yín ti dàgbà ẹ máa rí dùnú látara ọmọ dáadáa lọ́jọ́ tòní, ẹ máa rí ayọ̀ látara ọmọ dáadáa lọ́jọ́ tòní, gbogbo nǹkan adóyìn gbà fún yín lọ́jọ́ tòní, ọjọ́ rere ló jẹ́ fún yín, ọwọ́ ìrọ̀rùn báyìí lẹ́ẹ̀ máa ṣe nǹkan yín lọ́jọ́ tòní tí ò ní bá nira dé rárá, iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára, ire owó gan lè wọlé fún yín lénìí. Olive green jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí, aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín lénìí. Oníràwọ̀ iná tó gbóná rere Leo tàbí Ìlọrin July 23 sí August 22, ọjọ́ ìyọjọ́ àyọjọ́ dùnú, ọjọ́ ire ló jẹ́ bó tilẹ̀ jẹ́ pé lóòrọ̀ kùtù ọjọ́ tòní náà ó ṣeéṣe káwọn nǹkan tó dàbí ọ̀rọ̀ sísọ àbí nǹkan tó ti test ọpọlọ yín látàná kó dàbí ìgbà pá tún fẹ́ já ọ̀ràn ìdàárọ̀ ìdí ẹ̀, ṣùgbọ́n ojú gbogbo ẹ̀ lọ gbogbo ẹ̀ máa padà calm. Nǹkan tó ṣẹlẹ̀ lánàá òde tó fẹ́ bí mímí ọkàn bákan tó fẹ́ kọ́ sí argument láàrin èèyàn àtèèyàn, ó ṣeéṣe kí gbogbo ẹ̀ calm pàápàá láàrin èèyàn àti family member kan àbárin èèyàn àtẹnitẹjọ́ ń gbélé, ó ṣeéṣe kí gbogbo ẹ̀ calm pátápátá lọ́jọ́ tòní gbogbo á padà wá rọrùn. Ọjọ́ tòní ọjọ́ màlẹ́bí ló wá jẹ́, ó dára kẹ́ fi dájú pé ẹ ṣàtúnṣe àyíká ilé yín. Ọ̀pọ̀lọpọ̀ yín ní gangan lámà wọ̀nyí bí ìgbà pé jẹ́ tiẹ̀ tún léṣe, jẹ́ tiẹ̀ gbà wọn kan yìí, àwọn kan mo nídìí nínú ilé mi gbọ́dọ̀ rẹwà, inú ilé mi gbọ́dọ̀ tún dára yàtọ̀, gbogbo nǹkan yìí ló máa wọ̀nyí láti ṣe lọ́jọ́ tòní. Tápá bá ka ó dára kí ẹ ṣe o, kẹ́ ṣàtúnṣe ilé lọ́jọ́ tòní dára. Bẹ́ẹ̀ sì ni ẹ rí dájú pé ẹ wá ìrẹ́pọ̀ láàrin èèyàn àti màlẹ́bí, láàrin èèyàn àti fámílì, láàrin èèyàn àti olólùfẹ́ lọ́jọ́ ti tòní. Ọjọ́ tòní á lọ bó ṣe kó lọ, tẹ bá fọgbọ́n ṣe tẹ fẹ̀lẹ̀ ṣe. Ẹ̀yin tẹ̀yin iṣẹ́ láti ilé ẹ máa rí gbámú dáadáa lọ́jọ́ tòní, ẹ̀yin tẹ̀yin ṣiṣẹ́ lábẹ́ òrùlé ẹ máa rí gbámú dáadáa lọ́jọ́ tòní, ẹ̀yin tẹ̀yin iṣẹ́ lọ́jà náà ẹ rí dájú pé àyíká yín wà ní mọ́tótó kí nǹkan rere lè wọlé tọ̀ yín wá, ẹ rí dájú pé free mind yín gbogbo èyí tó ti ṣẹlẹ̀ lánàá ẹ jẹ́ kó bàná lọ. Èní gangan ọjọ́ tó dára púpọ̀ láti fi fókọ̀sì lórí nǹkan tó tún kàn nínú ìgbésí ayé yín fún fọkànbalẹ̀ ara yín ni. Iṣẹ́ yín á lọ dáadáa, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára, ire owó lè wọlé fún yín lénìí. White jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí, aago 12:10 láàárọ̀ sí aago 1:10 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín lénìí. Oníràwọ̀ ìpẹ́ funfun Virgo tàbí Ìlọrin August 23 sí September 22, ọjọ́ ìyọjọ́ àyọjọ́ dùnú, ọjọ́ ire báyìí ló jẹ́ fún yín, ọjọ́ tó ṣe pé ó pọ̀ nù yín àárín èèyàn àtàwọn olólùfẹ́ yín á gún régé. Àwọn nǹkan tó dàbí ọ̀rọ̀ sísọ ó ṣeéṣe kó wáyé láàrin èèyàn àti nǹkan tó súnmọ́ yín lọ́jọ́ tòní. Ọ̀rọ̀ sísọ ilé jẹ́ tó ṣe pé ẹ fi yanjú nǹkan kan àbí ìtẹ́fẹ́ fi sẹ́tù nǹkan kan. Bẹ́ẹ̀ sì ni àwọn ìmọ̀ kan wà tẹ́ máa mọ̀ lọ́jọ́ tòní, information kan wà tẹ́ pé máa grab lọ́jọ́ tòní táwọn yín lọ́wọ́. Information èkéyìí tẹ́ bá grab lọ́jọ́ tòní ẹ rí dájú pé ẹ fi sọ́wọ́ àláfíà yín, ẹ má fi jẹ̀bà rárá o, ẹ rí dájú pé ẹ mú lò fún àwọn ìdàgbàsókè ìgbésí ayé yín. Tí wọn bá gbẹ̀yìn lámọ̀ràn lọ́jọ́ tòní ẹ rí dájú pé ẹ fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n o kó lè ràn yín lọ́wọ́ fún ìdàgbàsókè ayé yín lénìí. Èní sì jọjọ́ tó ṣe é pé ẹ ní láti fi ẹnu yín kẹ́ fi béèrè nǹkan tẹ́ ẹ ń fẹ́, ẹ ní láti fi ẹnu yín polówó ọjà dáadáa lọ́jọ́ tòní. Gbogbo nǹkan tẹ́ ẹ ń tà tẹ́ bá ti fẹnu béèrè ó ṣeéṣe kí wọ́n ṣe fún yín, tẹ́ bá ti fẹnu polówó ẹ̀ ó ṣeéṣe kí nǹkan náà kájé wá dáadáa. Bẹ́ẹ̀ sì ni ẹni tẹ́ bá wọn kó lè ràn yín lọ́wọ́ tẹ́ bá fẹnu béèrè lọ́jọ́ tòní possibility wà kẹ́ni náà ṣèrànlọ́wọ́ yẹn fún yín o. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ o, ọpọlọ yín á jí pépé, àárín yín àtàwọn ẹ̀gbọ́n àtàbúrò yín á gún régé dáadáa, àárín yín àti àwọn tó rọ̀gbà yín kánà á gún régé dáadáa. Ìrìn àjò kéékèèké ó ṣeéṣe kó wáyé láàrin ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní, bóyá ń lọ láti street kan sí street kẹta, púpọ̀ náà lè wáyé lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́, ẹ máa interact pẹ̀lú àwọn èèyàn lọ́wọ́ ìrọ̀rùn tí ò ní sí wàhálà tí ò ní sí dààmú. Iṣẹ́ yín á lọ bó ṣe kó lọ, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára, ire owó lè wọlé fún yín lénìí. Olive green jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí, aago 2:10 ní ọ̀sán sí aago 3:10 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra tàbí Ìlọrin September 23 sí October 22, ọjọ́ ìyọjọ́ àyọjọ́ dùnú, ọjọ́ ire báyìí ló jẹ́ fún yín o. Ọjọ́ tó ṣe pé ó pọ̀ nù yín ẹ máa ríre gbámú dáadáa, a ti ń sọ èlé láti jọ́ mẹ́ta ẹ máa ríre gbámú dáadáa. Ẹ̀yin tẹ̀ ń lò ràwọ̀ yìí, ẹ̀yin tó bá ṣe pé bóyá ẹ̀yin èèyàn wọlé lánàá òde èní gangan ni ire náà máa wọlé fún yín, tẹ máa rí dùnú tí ẹ máa rí ayọ̀ dáadáa, ẹ máa rí fọkànbalẹ̀ dáadáa lọ́jọ́ tòní. Bó tilẹ̀ jẹ́ pé àwọn kankan ti wà lọ́kàn yín tẹ nílò owó fún àwọn kankan lásìkò yìí tàbí àwọn kan tí fẹ́ náwó lé lórí, púpọ̀ ní máa rí ṣe dáadáa lọ́jọ́ tòní. Ọ̀pọ̀ ní sì ó ṣe ṣe káwọn kankan máa wọ̀nyí rà lọ́jọ́ tòní pé mo ní ìdí gbà mo ní ìdí àwo. Àwọn kan tẹ ní ìdí àsìkò yìí gangan lá máa wá sí yín lọ́pọ̀lọ́ pé nǹkan báyìí tí mo fẹ́ ṣe kí n wá ṣe báyìí, ẹ̀ tí mo fẹ́ rà ṣé kí n wá rà, mọ́tò tí mo fẹ́ rà ṣé kí n wá rà. Mo láyọ̀ láti sọ fún yín pé gbogbo kan kí nǹkan tẹ bá fẹ́ rà pátá ẹ lè rà o. Nǹkan tí ó ṣe pé ó máa wá bí long term value ní kẹ́ wá kówó lé lórí, ẹ má kówó lórí nǹkan tó ṣe pé kò ní pẹ́ tí a fi lò tán àbí nǹkan tó ṣe pé kò fi bẹ́ẹ̀ ní value ìgbà pípẹ́ rárá. Ẹ rí dájú pé fowó de nǹkan gidi gan mọ́lẹ̀ lọ́jọ́ tòní, ẹ lè invest lọ́jọ́ tòní, kò sí wàhálà kò sí ìdààmú. Ọjọ́ tòní á lọ dáadáa, tẹ bá tẹpá mọ́ṣẹ́ máa ríre gbámú, iṣẹ́ yín á lọ dáadáa, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà sì máa dára. Green jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí, aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín lénìí. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí Ìlọrin October 23 sí November 22, ọjọ́ ìyọjọ́ àyọjọ́ dùnú, ọjọ́ ire báyìí ló jẹ́ fún yín o. Púpọ̀ nù yín ìdàgbàsókè ara yín ló máa bá yín o. Bó tilẹ̀ jẹ́ pé ṣáájú lòwúrọ̀ ọjọ́ tòní náà possibility wà káwọn kan tó dàbí iṣẹ́ yẹn kó túbọ̀ wáyé díẹ̀ lọ́jọ́ tòní, ṣùgbọ́n gbogbo ẹ máa padà yanjú, gbogbo ẹ máa níyanjú lénìí tí ò ní sí wàhálà tí ò ní sí dààmú. Àwọn kan tó dàbí ọ̀rọ̀ iṣẹ́ tó dàbí ìgbà pé wà lọ́kàn yín gbágbágbá
tẹ́ wò pé mo fẹ́ ṣe gbá mo fẹ́ ṣàgbọ̀n nǹkan yìí tí ń fún mi pressure jù gbogbo ẹ̀ pátápátá ó máa padà die down tó sì jẹ́ pé gbogbo ẹ̀ máa dìrọ̀rùn tí ò ní sí wàhálà tí ò ní sí dààmú ọjọ́ ìyọjọ́ rere báyìí ló jẹ́ fún yín o gbogbo ogun ẹjọ́ gbogbo ogun wàhálà dààmú gbogbo ẹ̀ máa padà kà sẹ́yìn lẹ́ pátápátá tọkàn yín máa wá balẹ̀ pẹ̀sẹ̀ ẹ̀ máa ráyè mójútó ọ̀rọ̀ ara yín tí wọ́n ra ara yín gangan òun gangan ló máa ṣe yín rí ìgbà pé kẹ́ mójútó lọ́jọ́ tòní ìdàgbàsókè ara yín ló máa ṣe kókó lọ́jọ́ tòní ẹ rí dájú pé ẹ fi ra yín sípò ọ̀wọ̀ lọ́jọ́ tòní ẹ fi ra yín sípò àpọ́nlé aṣọ àgbà yín kó má ṣe fàya aṣọ ẹ̀tẹ́ yín ni kó ya dànù pátápátá gbogbo nǹkan tó jọmọ́ ìkọ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ tó dàbí tàbú pátápátá ẹ kí ẹ sara lé lórí lọ́jọ́ ti tòní ẹ rí dájú pé ẹ falẹ̀ mọ́ báyìí ń ṣe fẹ́ ní dàgbàsókè gangan ní kókó iṣẹ́ yín á lọ dáadáa lọ́jọ́ tòní kò dára kẹ́ daṣẹ́ pọ̀ pẹ̀lú yàn léni o fún alára yín ni kẹ́ mójútó ṣẹ́ yín kò dára kẹ́ fìyàn síbi iṣẹ́ yín lọ́jọ́ tòní pé lágbájá bá mójútó kọ́ máa lọ ṣe nǹkan tó ṣe é pé á padà wà dùn yín ẹ kí ẹ sara lọ́jọ́ tòní fúnra yín ni kẹ́ handle nǹkan yín fúnra alára yín lọ́jọ́ tòní ló dára iṣẹ́ yín á lọ dáadáa ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára ire owó lè wọlé fún yín lénìí orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 7 kù ìṣẹ́jú 10 láàárọ̀ sí aago 8 kù ìṣẹ́jú 5 ní àárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí oníràwọ̀ iná àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ọjọ́ ìyọjọ́ àyọjọ́ ìdùnnú ọjọ́ rere ló jẹ́ fún yín bó tilẹ̀ jẹ́ pé ó pọ̀ nù yín ẹ ti ń ní spiritual healing dáadáa láti jọ́ mẹ́ta àyà yín ti dàbí ìgbà pé ó ń ga sókè fọ́pọ̀lọpọ̀ ìrònú àwọn kankan wà tẹ́ ń plan lásìkò yín pé nǹkan yín mo fẹ́ le nǹkan yín mo fẹ́ bá tó sì dàbí ìgbà pé ẹ̀ ń plan ẹ̀ lábẹ́nú kò tí fi bẹ́ẹ̀ sẹ́ẹ̀tì ó ṣeé ṣe kẹ́ bẹ̀rẹ̀ sí ní clarity yẹn lọ́jọ́ tòní ẹ máa ní clarity of thought lọ́jọ́ tòní o àwọn tó sọ sí yín lọ́kàn jẹ́ nǹkan tó ṣe é pé ẹ gbọ́dọ̀ dìrọ̀ mọ́ dáadáa lọ́jọ́ tòní òun ló máa tọ́ yín sọ́nà ọ̀la tá tọ́ yín sọ́nà rẹ gbogbo ẹ fọkànbalẹ̀ o ire ń bọ̀ fún yín ìfọkànbalẹ̀ ń bọ̀ fún yín ọ̀la sọ́tún lóde yìí púpọ̀ nù yín lẹ máa rí dùn lẹ máa ráyọ̀ dáadáa ìyẹn sọ fún yín pé bẹ́ẹ̀ ní bá tiẹ̀ rí bákan ọ̀la ń bọ̀ wá dára ẹ má fàyè gba mood swing rárá lọ́jọ́ tòní ẹ rí dájú pé jìnnà síbi táriwo bá pọ̀ sí lọ́jọ́ tòní ó dára kẹ́ create time láti ṣe prayer lẹ́nìí pàápàá lásìkò prayer time yín ti ń ṣaago 6 àṣálẹ́ sí aago 7 àṣálẹ́ lọ́jọ́ tòní ẹ rí dájú pé múra sọ́ra ara yín lọ́jọ́ tòní o àwọn kan tó bá yẹ kẹ́ ṣe tó jọmọ́ spiritual work kẹ́ ṣe lọ́jọ́ tòní kò sí wàhálà kò sí ìdààmú gbogbo ẹ̀ ló máa jẹ́ fún yín tó ṣe pé ire ń bọ̀ fún yín o ẹ fọkàn balẹ̀ ire ìrìn àjò ire ọ̀nà jíjìn bọ̀ fún yín láìpẹ́ láì jìnà gbogbo yín pátákẹ́ lọ́kọ eléyìí lẹ́ o iṣẹ́ á lọ bó ṣe yẹ kó lọ fún yín ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára lénìí ire ó lè wọlé fún yín lọ́jọ́ tòní pàápàá tẹ́ bá ń tẹ̀lé bọ́kọ yín ṣe ń darí yín lọ́jọ́ tòní turquoise blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 7 kù ìṣẹ́jú 5 láàárọ̀ sí aago 10 kọjá ìṣẹ́jú 10 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí oníràwọ̀ ìpele eruku Capricorn tá a bí láàrin December 23 sí January 19 ọjọ́ ìyọjọ́ àyọjọ́ ìdùnnú ọjọ́ rere báyìí ló jẹ́ fún yín ọjọ́ tó ṣe é pé ìrẹ́pọ̀ tó dánmọ́rán á wáyé láàrin yín àtàwọn tó rọ̀gbà yín ká o gbogbo àwọn tó rọ̀gbà yín ká pátá ló máa nífẹ̀ẹ́ yín ẹ̀yin náà sì nífẹ̀ẹ́ wọn ẹ fẹ́ láti bá wọn ṣe nǹkan kí nǹkan tẹ́ bá ń dá ṣe ẹ̀ ní dá ṣe mọ́ o ó ṣeé ṣe káwọn èèyàn support yín dáadáa lọ́jọ́ tòní ẹ̀ ní dá nǹkan yín ṣe lọ́jọ́ tòní àwọn ọ̀rẹ́ àwọn olójúlùmọ̀ àwọn tó rọ̀gbà yín ká wọn bá yín ṣe lọ́jọ́ tòní ó ṣeé ṣe kó láwọn kankan tẹ́yin náà fẹ́ ṣe tó ṣe é pé fáwọn èèyàn lẹ fẹ́ ṣe fún lẹ́ni ó yìí ṣeé ṣe káwọn òrè kan wọlé fẹ́yìn náà lẹ́ni látara àwọn tó rọ̀gbà yín ká ẹ ṣe dáadáa sọ̀rọ̀ ẹ lọ́jọ́ tòní ẹ ṣe dáadáa sálásùmọ́ yín níbi iṣẹ́ má dán kan yín ṣe tẹ́ bá nílò support ẹ lè pè yàn pé lágbájá wá support mi èyí dára púpọ̀ á bí kí nǹkan tẹ́ ń ṣe kó tún rọrùn kó tún dàgbàsókè dáadáa ẹ nẹ́tíwọ́ọ̀kì dáadáa lọ́jọ́ tòní ẹ nẹ́tíwọ́ọ̀kì business yín ẹ lé connection lọ́jọ́ tòní connection tẹ́ bá rí lẹ́ni á ràn yín lọ́wọ́ á gbé yín gáfà yín lọ́wọ́ sókè ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ fún yín o iṣẹ́ yín á lọ bó ṣe kó lọ ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára ire owó lè wọlé fún yín lẹ́ni pọ́pù jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 10 kọjá ìṣẹ́jú 10 láàárọ̀ sí aago 12 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 18 ọjọ́ yìí ọjọ́ ìdùnnú ọjọ́ ayọ̀ ló jẹ́ ọjọ́ tó dára ló jẹ́ fún ibi iṣẹ́ yín o bó tilẹ̀ jẹ́ pé àárín èèyàn tó lólùfẹ́ yín bóyá bí slight issue kan ti wáyé lánàá tẹ́lẹ̀ tó ṣeé ṣe kó tún jàrọ̀ ìrìn ìdòwúrọ̀ kùtù ọjọ́ tòní ṣùgbọ́n gbogbo ẹ̀ máa padà níyanjú tó ṣe é pé máa ráyè fòkọ́sì lórí nǹkan tó ṣe kókó fún yín ó ṣeé ṣe kọ́wọ́ iṣẹ́ náà ti rí bákan bóyá bí àná bóyá kẹ́ ti go through àwọn nǹkan tó jọmọ́ stress kan lánàá lélẹ̀ lè fẹ́ tún jàrọ̀ ìrìn títí di àárọ̀ yìí ṣùgbọ́n o kò ní pẹ́ kò ní jìnnà gbogbo ẹ̀ ló máa níyanjú tẹ́wọ̀ aráyè fòkọ́sì lórí iṣẹ́ yín gangan kárí ayín jẹ́ nọmba 1 nǹkan tó máa wà lọ́kàn yín lọ́jọ́ tòní bí iṣẹ́ yín ṣe fẹ́ gbòòrò bí nǹkan yín ṣe fẹ́ dàgbàsókè òun lẹ́ẹ̀ máa lé lọ́jọ́ tòní o ó dára púpọ̀ kẹ́ ṣe bẹ́ẹ̀ o torí tẹ́ bá falẹ̀ mọ́ṣẹ́ yín lọ́jọ́ tòní èrè ńlá ni fún yín lọ́jọ́ iwájú èrè ń jẹ́ ńlá ni fún yín lọ́jọ́ iwájú o púpọ̀ ọ̀nà yín náà sì rèé possibility wá kí iṣẹ́ yín lọ bó ṣe kó lọ lénìí pàápàá yín tẹ́ jẹ́ bí contractor tó ṣeé ṣe káwọn iṣẹ́ yín lọ dáadáa lọ́jọ́ tòní àǹfààní sì lè sílẹ̀ fún yín dáadáa láyé iṣẹ́ lọ́jọ́ tòní tẹ́ bá ń lọ bí iṣẹ́ lénìí ẹ múra dáadáa kẹ́ ẹ dùn rí torí rí ní síbà ìnìsọ́ni lọ́jọ́ ẹ rí dájú pé ẹ ṣe nǹkan yín lọ́nà tó ṣe é pé ó máa gbà rọrùn ẹ gẹ̀ẹ́sẹ̀ ti iṣẹ́ yín dáadáa lọ́jọ́ tòní ẹ sa ipá àtakitiyan lórí pé kí iṣẹ́ yín lè lọ dáadáa lénìí ipá àtakitiyan tẹ́ bá sà lénìí á ràn yín lọ́wọ́ dáadáa lọ́jọ́ iwájú mo sọ iṣẹ́ yín á lọ dáadáa ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára ire owó lè wọlé fún yín lénìí dark green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 12 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 3 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 19 sí March 20
ọjọ́ yìí ọjọ́ ayọ̀ ọjọ́ dùnú ọjọ́ ire ló jẹ́ fún yín o ọjọ́ tó ṣe pé ó pọ̀ nínú yín ẹ máa gbúrò òkèrè ẹ máa dunnú ẹ máa gbúrò òkèrè ẹ máa yọ̀ ìfọ̀kànbalẹ̀ máa wà fún yín lọ́jọ́ tòní àǹfààní aṣílẹ̀ fún yín dáadáa lọ́jọ́ tòní kò ní nira fún yín láti mékè owó rárá lọ́jọ́ tòní ẹ máa wà very brilliant ọpọlọ yín á jí pépé dáadáa lọ́jọ́ tòní ẹni tẹ́ bá fún lámọ̀ràn bí ìgbà pó jẹ tẹ́tẹ́ ló máa rí lọ́jọ́ tòní o tó sì jẹ́ pé àwọn nǹkan tẹ́yin náà máa ní ìmọ̀ lọ́jọ́ tòní á jẹ́ nǹkan tẹ́yin gan máa kàn fáwọn pé mo mọ kinní yìí mo mọ̀ sówó mo mọ̀ sọ́lá o lọ́jọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ tó ṣe pé ó pọ̀ ní gan ìrìn àjò díẹ̀ lè wà lẹ́sẹ̀ yín lọ́jọ́ tòní àwọn ẹni tó bá rìnrìn àjò lọ́jọ́ tòní nínú ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ yìí ìrìn àjò náà abíire abídùnú abáyọ̀ fún yín ọjọ́ tó dára lọ́jọ́ ìjẹ́ fún yín o tí gbogbo nǹkan yín á lọ bó ṣe yẹ kó lọ dáadáa ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà dára nǹkan yín á gbòòrò dáadáa lọ́jọ́ tòní ire owó á ti wọlé fún yín lọ́jọ́ tòní pẹ̀lú ọ̀pù jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 3 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 5 kù ìṣẹ́jú 10 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá o ẹ̀yin tẹ̀ ń wò mí pátá ẹ má gbàgbé pé ọlọ́run bọ olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ ẹ̀yin tẹ̀ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161 ire gbogbo ajẹ́ tiwa lónìí lọ́sẹ̀ yìí lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè ire o.